Bẹ́láì Ọlọ́lá Àkókò TV. Àbí òní wọjà kí tọmọdé má máa rí. Àbí òní wọjà kí tẹrú tọmọ má máa rí. Bẹ́láì Ọlọ́lá Àkókò TV. Ilé iṣẹ́ ẹ̀ máa dáná. Àkókò TV tó gbayì tó fẹ́ yẹ ilé iṣẹ́ tó ń ga jù ilé iṣẹ́ tó tóbi nípa ní Bẹ́láì Ọlọ́lá Àkókò TV ilé iṣẹ́ tó mọ̀ lé ní adé rẹ̀ ilé lára lẹ́yìn ẹ máa dá lọ. Ó ń bá mẹ́wò ó mú àwọn òkè àgbè ìyẹn fọ́nrán mi gbòòrò wọ́n ti Ọlọ́lá Àkókò TV o mo fẹ́ mẹ́rin ẹ̀mẹ́tọ̀ ọ̀gbọ́n ní ẹ̀mẹ́rin kòrò sọ̀pọ̀tì ìró yújà tí yújà àkókò yújà òkàgbéga yújà Ọlọ́run àràn lọ́wọ́ o ń bá ọba o ń bá ìjòyè rí ní orúkọ àwọn ọba òkè àgbè ń bá àwọn èrò pátápátá rí èpè àti rí òsírí o àwọn ọba onídàá mọ̀ pé gbẹ̀dẹ̀ ló máa rọ kókò lágbàdo àgbẹ̀dẹ̀ láàárọ̀ ìlọ́run káàkiri ò lè ní tú láéláé o ọkàn wo wá balẹ̀ nílùú òkè àgbè ẹ̀mẹ̀ ń jẹ́ o God bless you.